Abdulsemi ọba orílẹ̀ Ifọ̀. Ọba orílẹ̀ Ifọ̀. Ẹ dákun fídíò yìí mo fẹ́ kó dọ̀dọ̀ ọba orílẹ̀ torí pé ó ti kú lẹ́wọ̀n ó ti wá ń gbòòrò. Òun náà ti wà lórí social media. Yóò máa wo social media. Torí pé inú tí ò lè jẹ́ kéèyàn ó ronú tí máa jẹ́ kéèyàn ó tètè pa ìrònú rẹ̀ ní social media wà. So ìgbà tó sì wà lẹ́yìn àkàtà àwọn ọlọ́pàá gbogbo fídíò tá à ń ṣe nígbà yẹn ó ṣeé ṣe kọ́ mọ́ rí. Ṣùgbọ́n mo nígbàgbọ́ pé fídíò tá à ń ṣe tí tá a bá ṣe láàárọ̀ yìí. Àwọn fídíò tá à ń ṣe lẹ́yìn ìgbà tó ti kúrò ní custody àwọn ọlọ́pàá yóò máa rí. Kò sẹ́ńtì bẹ́ẹ̀nu ayé tí ò wo social media nowadays. So àkọ́kọ́ náà mo appreciate àwọn ọlọ́pàá. Mo appreciate àwọn ọlọ́pàá gan. Mo dẹ̀ appreciate ìjọba Ogun State. Ìjọba Ogun State. Mo appreciate yín o. Kudos to you. Ẹ kú iṣẹ́ takuntakun. A mọ rírì yín. Kódà bẹ́ẹ̀ ṣe nǹkan kan mi lórí ọ̀rọ̀ Abdulsemi ọba orílẹ̀ Ifọ̀ lórí ọ̀rọ̀ rẹ̀ ní tẹ́ ẹ ti ẹ̀ gbégbèsè lé lórí. Ogun State government, kudos to you. Mo gbé fún yín. Ẹ ṣe dáadáa, ẹ ṣe ń tọ́ tẹ́ àwa aráàlú lọ́rùn ní aspect yẹn. Aspect mi ẹ lè má ṣe ń tọ́ tẹ́ wa lọ́rùn o. But that aspect, ibi tí àwa aráàlú, ibi tá ń lọ lè bá wa lọ. In tá a fẹ́ lè bá wa fẹ́. Ẹ dákun. Ó ti ń rúgbó bọ̀ o, spiritually ni o. Ó ń rúgbó bọ̀ o, spiritually. Ó ń rúgbó bọ̀ spiritually o. Ntó jẹ́ kí n wá láàárọ̀ nìyẹn. Ntó jẹ́ kí n wá sórí social media láàárọ̀ yìí nìyẹn. Mo wá purposely because of Abdulsemi àti Quadri. Àti Quadri. Eléyìí tí pastor kan pa nílùú Èkó. I come in peace purposely or I come in war or I come in peace purposely because of Semi and Sodiq ni àbí Kudus. Sodiq. Ọba eléyìí tí ọmọ tí pastor kan pa ọmọ Lásù. Ọmọ tó ẹsẹ̀ parí ní Lásù. To study political science ní Lagos State University tí pastor kan pa tọ́jọ́ ọmọ Abẹ́òkúta. Ṣùgbọ́n kí n tó bọ́ sórí ọ̀rọ̀ ọmọ tí pastor pa nílùú Èkó, mo ní láti kọ́kọ́ sọ̀rọ̀ nípa Abdulsemi ọba orílẹ̀ Ifọ̀. X kì í sọba o. Ọba tó forí àpèrè sílẹ̀ tí ò sì ní débẹ̀ mọ́ láéláé. Tó jẹ́ ọba orílẹ̀ Ifọ̀ nígbà kan rí. Ọba orílẹ̀ Ifọ̀ nígbà kan rí tí ò ní débẹ̀ mọ́. Quadri náà ní ẹ ṣeun. Torí pé gbogbo wa oníkálukú ló ní ẹ̀bùn t'Ọlọ́run fún o. Mo mọ ẹ̀bùn t'Ọlọ́run fún mi. Gbogbo ẹnì kọ̀ọ̀kan tí ń gbọ́ mi. Oníkálukú ló lẹ́bùn t'Ọlọ́run fún. Àfi tó bá discover ara rẹ̀ lókù. Tó bá ti discover ara rẹ̀ lókù. Mo mọ ẹ̀bùn t'Ọlọ́run fún mi. Ìwọ tó ń gbọ́ mi mọ ẹ̀bùn t'Ọlọ́run fún ọ. Wọ́n jẹ́ kó yé mi. Wọ́n gbé wá fún mi. Wọ́n dẹ̀ fi hàn mí pé Semiu ọba Ifọ̀ nígbà kan rí. Ó ti ń dìrẹ̀ bẹ́ẹ̀, ó ti ń lọ káàkiri, ó ti ń bẹ̀bẹ̀ káàkiri pé kán foríjì òun ò ní ṣe bẹ́ẹ̀ mọ́. Wọ́n jẹ́ kó yé mi, wọ́n gbé wá fún mi. Wọ́n fún mi rí. Wọ́n fún mi rí. Ọlọ́run ọba fún mi rí. Pé Semiu ó ti ń bẹ̀bẹ̀ kiri ọ̀dọ̀ àwọn ìkàn, àwọn lọ́gàlọ́gà, àwọn ìkàn òṣèlú pé kán dákan. Bẹ́ẹ̀ ni àwọn tí sì ń lo Semiu ti ń gbé lẹ́yìn káàkiri o. Wọ́n ń gbé lẹ́yìn káàkiri o. In tó jẹ́ kí n jáde nìyẹn o. Semiu must not install again as an ọba
in Ifọ̀ again o. Gbogbo ẹni tó bá ń gbé Sẹ̀míù lẹ́yìn kiri láti pé kí wọ́n install rẹ̀ padà gẹ́gẹ́ bí ọba nílùú orílẹ̀ Ifọ̀, ẹni yẹn ò ní lẹ́yìn o, kò ní lẹ́yìn o, kò ní lẹ́yìn o. Torí pé tí Sẹ̀míù àti débẹ̀, ẹ̀yin ní ọ̀kọ̀ọ̀kan dojú ìjà kọ. Ẹ lọ kan tí mo ń sọ yìí sílẹ̀. Ẹ lọ kan tí mo ń sọ yìí sílẹ̀. Oníkálukú ló ní ẹ̀bùn. Wọ́n ń gbé Sẹ̀míù, bó jẹ́ pé Sẹ̀míù ò lè débẹ̀ mọ́. Kò lè débẹ̀ mọ́. Ṣùgbọ́n ẹ̀yin tẹ́ ń gbé lẹ́yìn kiri. Ẹ̀yin tẹ́ ń gbé lẹ́yìn kiri. Ẹ̀yin aláyé bàjẹ́ tẹ́ ń gbé Sẹ̀míù lẹ́yìn kiri. Ó a lè jẹ́ bàbá yín ni Sẹ̀míù ṣe báyẹn sí. Kí ni yín ó dùn? So lè jẹ́ mọ̀lẹ́bí yín kan ni Sẹ̀míù ṣe báyẹn lórí dínkù, ló embarrass. So lè jẹ́ mọ̀lẹ́bí yín ni Sẹ̀míù ṣe báyẹn sí. Kí ni yín ó dùn? Ex ọba orílẹ̀ Ifọ̀. Wọ́n fi hàn mí, mo wulẹ̀ rí, wọ́n fi hàn mí lójú àlá tí mo rí tíbi tí ń dọ̀bálẹ̀, tí ń bẹ̀bẹ̀ pé kán dákun ò ní ṣe bẹ́ẹ̀ mọ́. Lójú àlá yẹn wọ́n install rẹ̀ gẹ́gẹ́ bí ọba padà o. Wọ́n install rẹ̀ gẹ́gẹ́ bí ọba padà o. Tó bá jẹ́ pé wọ́n lọ install rẹ̀ gẹ́gẹ́ bí ọba padà ní lójú àlá yẹn, àjọ mú nǹkan lẹ̀. Tó ráwa gan yóò lè rí tààtà. A ní béèrè nǹkan kan fúnra ọwọ́ ara wa, a rí pa apá odidi ẹran lọ́wọ́ ara wa lórí pé Sẹ̀míù ò ní débẹ̀. Kọjẹ́ màálù ní kọjẹ́ pé odidi màálù ló ní ìdí ká fi ṣe sàárà lórí pé kọ́ má débẹ̀. A ṣe lọ́wọ́ ara wa pé àní kò gbọ́dọ̀ débẹ̀ mà. Irú eléyìí kò yẹ ní ipò aṣáájú nínú ìlú. Pé Ifọ̀ ọ̀kan mi, Ọ̀ṣun mọ́ wà, Ògùn State ní Sẹ̀míù wà. Ṣùgbọ́n when we are talking of humanity, in tí ń jẹ́ humanity, in tọ́jọ́ kan gbogbo wa ní. In tí ń jẹ́ humanity, in tọ́jọ́ kan gbogbo wa ní. Báwo lè èèyàn kan ṣe lè jẹ́ aṣáájú olórí nínú ìlú, aṣáájú láwùjọ, kọ́ máa ṣe báyẹn? Wọn kì í fẹ́ràn kó jọba o. Wọn kì í fi jàǹdùkú joyè. Ibi tán bá ti fi ẹranko jọba, tán bá ti fi jàǹdùkú joyè, ìlú náà ò lè tò. Kí ni ń jẹ́lú? Èèyàn ní ń jẹ́lú. Tá bá ń sọ pé ìlú kan ọ̀dá, àwọn èèyàn kan ní bẹ́ẹ̀ náà ìlú yẹn tàn dá. Táyé fi sọ̀lú ló kọ pé ìlú yìí ọ̀dá. Ẹ rí pé nílẹ̀ Yorùbá wọ́n sọ pé àwọn ìlú kan ní kẹ́ ẹ fẹ́, ẹ má fẹ́ ìlú kan. Kí ló ṣẹlẹ̀ sí ìlú tán ní kẹ́ ẹ má fẹ́ yẹn? Ṣé báwọn ọmọ àwọn ìran kan tí wọ́n ti fẹ́ràn wọn nínú ìlú rí, tán rí bí wọ́n ṣe ló jẹ́ kí àwọn tí wọ́n ń condemn ìlú yìí, ọmọ condemn ẹ pé ìlú báyìí ò dá o, ẹ má fẹ́ wọn o, tẹ́ ẹ bá fẹ́ wọn wàhálà lẹ́fẹ́ o. Torí àwọn ọmọ tí wọ́n ti fẹ́, èèyàn tí wọ́n ti bá ṣe nínú ìlú, ìṣesí tó ṣe ló jẹ́ ọmọ condemn ìlú. Pẹ̀lú kan bẹ nílẹ̀ Yorùbá tí ọ̀dá, kò sí ìlú tí ọ̀dá. Èèyàn bẹ̀ ni ọ̀dá. Tí èèyàn tí ń bẹ nínú ìlú bá dá, ìlú máa dá. Tọ́ba bá dá nílùú, ìlú ọ̀dá. Sẹ̀míù tí ń bẹ̀bẹ̀ kiri. Gbogbo ẹ̀yin lọ́balọ́ba, lóyè tẹ́ ẹ bá lọ fọwọ́ sí pé kí Sẹ̀míù padà sí ipò ọba. Bygone is bygone. Ó ti lọ nìyẹn. Sẹ̀míù ò gbọ́dọ̀ débẹ̀ mọ́. Kò sì ní débẹ̀ mọ́ tìrantìran. Gbogbo ẹni ọba ń gbé lẹ́yìn kiri, tẹ́ ẹni kó padà sí ààyè ní. Ẹ ní nífọ̀kànbalẹ̀ o. Ẹ̀yin náà ò ní nífọ̀kànbalẹ̀ o. Torí pé ìjọ tí Sẹ̀míù ti kúrò níbẹ̀ ni àwọn ará orílẹ̀ Ifọ̀ ni wọ́n ti wà nínú ìfọ̀kànbalẹ̀, lẹ́mí wọ́n ti balẹ̀, ni wọ́n ti ń gbégbé ayé àlàáfíà. Ọ̀nà pásítọ̀ padà kú. Ọ̀nà mọ̀fásírù ìlú. Ó ti kó gbogbo àwọn aráàlú láyà jẹ. Ẹ dákan. Ṣé ipò olórí náà nìyẹn, ká máa gbé inú ayé bí ẹni pààní kú mọ́? Ṣérù yìí ń lẹ́yẹ àwọn kan tó wá fẹ́ máa gbé lẹ́yìn káàkiri láti máa bẹ̀bẹ̀ fún ẹni ó bá bẹ̀bẹ̀ fún Sẹ̀míù ò ní nífọ̀kànbalẹ̀. Ó ti ń forú rìn bí ọ̀rọ̀. Ẹ tètè yẹn ẹlòmíì sáàyè òní, ẹni tẹ́ bá wá fẹ́ yàn sáàyè òní. Ààyè tí Sẹ̀míù ti kú ò. Kóṣù 6 ò tó pé a fẹ́ rí ọba tuntun lórí àpèrè yẹn. Ẹ̀yin ará orílẹ̀ Ifọ̀, mò ń bá yín sọ̀rọ̀. Kóṣù 6 Sẹ̀míù ò tó pé mo fẹ́ wá síbi coronation ọba tuntun nílùú Ifọ̀. Màá wá, mò ń bọ̀ ńbẹ̀. Kóṣù 6 Sẹ̀míù ò tó pé ẹ̀yin ará orílẹ̀ Ifọ̀, ẹ dákan,
mo bẹ̀ ni ẹ̀yin àgbààgbà gidi ni o kì í sáwọn oníjẹkújẹ tí wọ́n fi Sẹ̀míù jẹ o àwọn oníjẹkújẹ tí wọ́n fi Sẹ̀míù jẹ wọ́n ti ń gbé lẹ́yìn kiri ṣùgbọ́n Sẹ̀míù ò ní ràánú gbà Ọlọ́run wọ̀ọ́lá yóò wọlá pé òun gangan ọ̀sánú kò ní ràánú gbà inú àwẹ̀ la wà yìí yóò wọlá gbogbo ẹni tí ń gbà àwẹ̀ yóò wọlá gbogbo àwọn wòlíì Ọlọ́run àwọn tó pamọ́ àtàwọn tán hàn Sẹ̀míù ò láàánú lójú kò láàánú lójú Ọlọ́run ò ní jẹ́ kó náà ràánú gbà láti padà sáàyè kò sì ní kò ní bẹ́ẹ̀ ni kò ní ràánú gbà láti padà sáàyè torí pé Ọlọ́run bá yìí sálábòsí inna Allaha la yaslimu nasa shay'an walakinna nasa anfusahum yaslimun Ọlọ́run yìí sábòsí kì í Ọlọ́run kì í sọba lábòsí tọ́lọ́run bá jọba lábòsí ni ní Sẹ̀míù ó padà sáàyè òun ṣùgbọ́n tó bá jẹ́ pé Ọlọ́run ọba bó ṣe pera rẹ̀ ní jẹ́ bóun yìí sọba alábòsí gbogbo ibi tí Sẹ̀míù bá ti ń wà àná dé pòun fẹ́ padà sáàyè yóò máa jẹ̀yà kó ń bẹ̀ ni kò ní ráàánú gbà ń bẹ̀ kò ní ráàánú gbà ń bẹ̀ so gbogbo ẹ̀yin gbogbo àwọn tán bá sì jẹ́ ìjòyè tán rí bíi ti Sẹ̀míù tán bẹ láàfin yẹn ẹ lé wọn dànù wọ́n dà lúrú ẹni rere la fi joyè èèyàn tó níwà pẹ̀lẹ́ la fi joyè èèyàn gidi tó ní reputation gidi la fi joyè ẹ má fi jàǹdùkú joyè mọ́ ẹ má fi táòtì joyè mọ́ ẹ má fi tọ́ọ̀gì joyè mọ́ ẹ má fi wílígánsì joyè mọ́ àbọ̀ rẹ̀ lẹ́rí nílùú orílẹ̀ Ifọ̀ yẹn o àbọ̀ rẹ̀ òun lẹ́rí lórílẹ̀ Ifọ̀ yẹn ìlú tá a bá ti ń fi tọ́ọ̀gì joyè tá a ti ń fi táòtì joyè tá a ti ń fi wílígánsì joyè kí lẹ ṣe there won't be any peace in that town kò ní sí àlàáfíà nínú ìlú náà wọ́n á máa terrorize ibẹ̀ ni kò ní sí àlàáfíà nínú ìlú náà gbogbo àwọn tó bá rí bí rẹ̀ pẹ̀lú ògo Ọlọ́run ọba yóò tún máa tú wọn láṣìírí gbogbo àwọn tí wọ́n bá jẹ́ ìjòyè bíi ti ex ọba Ilé Ifọ̀ ẹ lé wọn kúrò nínú ọmọ pálásì ẹ̀yìn àwọn míì àwọn tí ó tán lù ṣe àwọn tí ó jẹ́ kí wọ́n ní àlejò ní sì kẹta àlù o àlejò ní kẹta àlù àwọn tí wọ́n accommodate àlejò tí wọ́n ìgbé àlàáfíà pẹ̀lú àlejò nínú ìlú àwọn tí wọ́n fẹ́ràn àlejò ẹ̀yìn wọn sípò kìsà àwọn tí wọ́n máa gbalẹ̀ lọ́wọ́ àwọn tán ti ralẹ̀ kìsà àwọn tí wọ́n máa terrorize àwọn tán ti ralẹ̀ náà lù kìsà àwọn tí wọ́n máa gbalẹ̀ onílẹ̀ kìsà àwọn tí wọ́n máa gbalẹ̀ onílẹ̀ táwọn tó máa fọwọ́ lágbá wọn lójú táwọn máa lé wọn pa àwọn ní kẹ́ fi joyè o àwọn bíi Sẹ̀míù táwọn jọ ń ṣe ẹ lé wọn kó lórí ipò kí wọ́n máa bá Sẹ̀míù lọ ẹ jẹ́ máa bá ọba wọn lọ ẹ tètè yan ọba mẹ́ẹ̀ nílùú Ilé Ifọ̀ ẹ yan ọba mẹ́ẹ̀ tètè yan láàrin kó sùn mẹ́fà yín ó tó pé ẹ̀dá kan a fẹ́ rí invitation lórí social media pé ọba tuntun fún orílẹ̀ Ifọ̀ a fẹ́ rí ẹ̀dá kan tí Sẹ̀míù bá fi padà ìyà ó jẹ ṣé gèsè ńlá nílùú Ilé Ifọ̀ tí Sẹ̀míù bá fi padà ìyà ó jẹ orí yẹn máa tó pé so títí Sẹ̀míù nìyẹn o ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì tí mo fẹ́ sọ náà ni ọ̀rọ̀ nípa ọmọ Sodiq tí wọ́n pa nílùú Èkó ọmọ Lásù yẹn inú mi dùn pé a sọ̀rọ̀ àwọn ọlọ́pàá dẹ̀ react lórí ọ̀rọ̀ tá a sọ a ní kí àwọn ọlọ́pàá bá wa gbégbèsè lórí pé wọ́n ti fẹ́ dọwọ́ bo ìdájọ́ òdodo lórí ọ̀rọ̀ Sodiq ọmọ Lásù tí wọ́n pa nílùú Èkó tó jẹ́ ọmọ Ògùn state ọmọ ìlú Ògùn ni Sodiq ṣùgbọ́n Èkó ní ń gbé Lásù lọ́lọ́ Lagos State University lọ́lọ́ inú wa dùn pa sọ̀rọ̀ apariwo síta pé ìdájọ́ òdodo ó wáyé lórí ọ̀rọ̀ ọmọ yìí àmọ́ báwọn èèyàn ṣe jáde nígbà tí wọ́n pa Hausa nílùú Ìlọrin kí ló dé tọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn jáde nígbà tí wọ́n pa Sodiq tí pásítọ̀ pa Sodiq nígbà tí àáfàá pa Hausa nílùú Ìlọrin ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tún jáde lórí social media alábòsí pọ̀ nínú àwọn èèyàn ọmọ aráyé ya alábòsí púpọ̀ àáfàá ọ̀pààyàn gbogbo ayé jáde wọ́n ń gbé fọ́tò ẹ̀ kiri pásítọ̀ pààyàn èèyàn mélòó nínú ẹ̀ tó sọ̀rọ̀ Hausa ló sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ pásítọ̀ tó pààyàn yìí mélòó nínú èèyàn lọ́sọ̀lọ́sọ̀ àwọn èèyàn yalábòsí mo jáde mo sọ̀rọ̀ lórí ẹ̀ mo dẹ̀ pé àwọn ọlọ́pàá pé ẹ̀yin ọlọ́pàá ẹ dákun ẹ bá wa take over kéèsì ẹ gba kéèsì kúrò lọ́wọ́ àwọn tí ń ṣe kéèsì Sodiq almost 2 months wọn àròjù tu kéèsì ó túmọ̀ sí pé àwọn táhàdù kéèsì yẹn wọn capable
wọ́n ti ń fẹ́ máa fi wọ́n ti fẹ́ fi ọwọ́ ọlá gbá àwọn fámìlì wọn létí wọ́n ti fẹ́ fọwọ́ bo òdodo apariwo bẹ́ẹ̀ síta inú wa wá dùn pé iléeṣẹ́ ọlọ́pàá ìṣe alábòsí iléeṣẹ́ ọlọ́pàá wọn ìṣe alábòsí àfi tí kàńdá iléeṣẹ́ ọlọ́pàá tó bá ṣiṣẹ́ ṣe lókù iléeṣẹ́ ọlọ́pàá ọ̀fẹ́ náà àbòsí o orí social media náà ni mo ti láti pariwo pé bàbá wa Prince Adéjọbí kán bá wa kán dákan lórí kéèsì kí wọ́n bá wa rí sí i ká má dáadáa àwọn tí ń ṣe torí pé àwọn tí ń ṣe ti fẹ́ gbàbọ̀dè wọ́n ti fẹ́ gbàbọ̀dè irú ìwádìí wo náà ń ṣe láàrin oṣù méjì tán wàá rí òkúròrò tán rí ẹnì kankan mú táyà kankan ò tí ì sí nínú sẹ́ẹ̀lì wọ́n dẹ̀ ti mọ àwọn corporate àwọn tí nǹkan ìsímọ́ lórí gangan tí wọ́n jẹ́ afẹ̀sùnkàn àwọn tá a fẹ̀sùn kàn ilé ẹjọ́ ni ó sọ pé wọ́n guilty wọ́n jẹ̀bi ṣùgbọ́n àwọn tá a fẹ̀sùn kàn àti àwọn pásítọ̀ ń bẹ́nu àwọn tá a fẹ̀sùn kàn lady ọmọ tó pè kíláàsì ó ń bẹ́nu àwọn tá a fẹ̀sùn kàn ọmọ pásítọ̀ ń bẹ́nu àwọn tá a fẹ̀sùn kàn kí ló dé tàn kó wọn ṣùgbọ́n ìgbà adúpẹ́ pé gbà tá a jáde tá a pariwo síta Prince Adémúyìwá Adéjọbí wọ́n gbégbèsè iléeṣẹ́ ọlọ́pàá lápapọ̀ wọ́n gbégbèsè mo rí news lánàá láti jẹta mo ti rí news pé iléeṣẹ́ ọlọ́pàá wọ́n ti take over wọ́n ti bẹ̀rẹ̀ ìwádìí lẹ́kùnrẹ́rẹ́ lórí ọ̀rọ̀ Sodiq wọ́n ti bẹ̀rẹ̀ ìwádìí lẹ́kùnrẹ́rẹ́ lórí ọ̀rọ̀ Sodiq inú wa dùn ayọ̀ wa kún ẹni ó bá ṣe dáadáa lópin ìgbà tá a bá ń sọ̀rọ̀ àwọn tí ò ṣe dáadáa ẹni ó bá ṣe dáadáa ó yẹ ká sọ̀rọ̀ rẹ̀ náà iléeṣẹ́ ọlọ́pàá ẹ ń ṣe dáadáa o ẹ dẹ̀ ń gbìyànjú Ọlọ́run máa bá wa kún yín lọ́wọ́ àwọn kàńdá náà rẹ̀ sì kán lè fẹ́ mọ́ bàṣẹ ọlọ́pàá jẹ́ látara kán ródodo kán máa fọwọ́ bò ó tí nǹkan bá yẹ bá ṣẹlẹ̀ sọ́yẹ́ kẹ́lẹ́sẹ̀ tó máa sọ fún bàbá pé kọ́ lọ́ máa wówó wá ẹni tó máa rẹ̀ kú tẹ́ tó ní kọ́ lọ́ máa wówó wá owó tracking owó kinní kan ṣé bàbá lọ́yọ̀ máa sanwó tracking ṣé kò ní iye tán ń yà sílé iṣẹ́ ọlọ́pàá lórí irú ìṣẹ̀lẹ̀ yẹn ni ó ní iye owó ní iye bọ́jẹ̀tì ti ń lọ sí ọ̀dọ̀ ọlọ́pàá lórí irú ìṣẹ̀lẹ̀ yẹn náà tó wá ní kí bàbá máa mówó tracking wá owó àwo bàbá ta mọ́tò ń ta dúkìá lórí pọ́ ọmọ rẹ̀ kú ọmọ tó ti kú tán wá tán tí ì rí wọn àti ìrókù wọn àráàyè wọn àrókù ẹ̀tọ́ ní kọ́ lọ ọmọ owó wá ó tún wá ń da owó kalẹ̀ débi pé bàbá tó ta mọ́tò so ṣùgbọ́n àpariwo síta lórí ọ̀rọ̀ Sodiq wọ́n dẹ̀ yẹn Alhaji Oríyọmí Hamzat lórí ọ̀rọ̀ ọmọ náà àwọn náà pariwo wọ́n pariwo lórí ọ̀rọ̀ Quadri ni lórí ọ̀rọ̀ Quadri ọmọ lásù tó ń gbèlú Èkó tí pásítọ̀ pa Quadri ọmọ lásù tí ń gbèlú Èkó tí pásítọ̀ pa tó jẹ́ ọmọ bíbí ìlú Abẹ́òkúta tí wọ́n sọ pé pásítọ̀ pa tí pásítọ̀ jẹ́ afẹ̀sùnkàn so àwa dúpẹ́ ẹ̀yin iléeṣẹ́ ọlọ́pàá ẹ ti take over inú wa dùn ayọ̀ wa sì kàn torí pé ọmọ yẹn ò gbọ́dọ̀ kú bẹ́ẹ̀ o kò gbọ́dọ̀ kú bẹ́ẹ̀ o ìwádìí tẹ́ ẹ ṣe títí tá a fi rí ẹni tó pa Hafsa a gbọ́dọ̀ ṣerú ìwádìí náà lórí ọ̀rọ̀ pásítọ̀ yìí o pásítọ̀ tán fẹ̀sùn kàn pé òun ló pa Quadri irú ìwádìí yẹn náà gbọ́dọ̀ wáyé lórí ọ̀rọ̀ pásítọ̀ yìí àtọmọ pásítọ̀ àti girlfriend ẹ̀ ẹni tán pè ní girlfriend ẹ̀ irú ìwádìí yẹn gbọ́dọ̀ wáyé lórí tiẹ̀ náà o ibi tí Quadri wọlé sí a gbọ́dọ̀ mọ̀ o wọ́n pín ẹrin ẹni wọ́n tẹ ẹrin ẹni wọ́n gé ẹrin ẹni wọ́n lu ẹrin ẹni ẹ̀yin iléeṣẹ́ ọlọ́pàá tẹ́ bá fẹ́ ṣiṣẹ́ mọ́ bẹ́ẹ̀ ṣe ń ṣiṣẹ́ o ẹ̀ ń ṣiṣẹ́ o mo gbé fún yín tán o lórí ọ̀rọ̀ Hausa nílùú Ìlọrin mo gbé fún yín tán o ẹ̀ ń ṣiṣẹ́ o ilé ọlọ́pàá ń ṣiṣẹ́ o iléeṣẹ́ ọlọ́pàá ń ṣiṣẹ́ o wọ́n ń ṣiṣẹ́ gan ni o àbí tán tí àwọn àṣàwọ̀ wọn bá handle kéèsì lókù láwọn àṣàwọ̀ àwọn akóúnjẹ àwọn tó jẹ́ pé nǹkan fẹ́ jẹ lẹ́nu àwọn wọn ní woman feeling séèyàn lè ní woman feeling odidi ọmọ èèyàn kú tó bá jọ ọmọ tiẹ̀ ló kú tó bá jọ ọmọ tiẹ̀ wá tiẹ̀ fi ẹni tó ọmọ rẹ̀ kú yẹn ẹni tán gbé ọmọ rẹ̀ lọ tí ò rí fi irú ẹni sí position tiẹ̀ síbí wọn náà bímọ gbogbo ẹ̀yin ọlọ́pàá tẹ jẹ́ àsáwọ̀ láàrin sí iléeṣẹ́ ọlọ́pàá torí àwọn ọlọ́pàá gidi ń bẹ aláwọn èèyàn nínú sí iléeṣẹ́ ọlọ́pàá alábùrò níbi sí ọlọ́pàá alẹ́gbọ̀n níbi sí ọlọ́pàá aníbàbà níbi sí ọlọ́pàá tí wọ́n dẹ̀ dá àwọn tán dá ń bẹnu sí ọlọ́pàá tí wọ́n pọ̀
ṣùgbọ́n àwọn játijàti kan ń bẹ tó jẹ́ pé kàńdá ni wọ́n àwọn akéèrè igi bóbì orí kan tí máa jẹ́ kan gba orí ọlọ́pàá kan ló máa ṣẹ̀ ojú yẹn náà fi máa wo gbogbo ọlọ́pàá ẹ wá handle kéèsì láàrin oṣù méjì ẹ ṣe kéèsì yẹn tì ṣùgbọ́n a dúpẹ́ pé àwọn tó jù wá lọ àwọn tí wọ́n tó ga jù yín lọ Ọlọ́run ṣe wọ́n ti take over kéèsì yẹn wọ́n dẹ̀ ti ń wádìí bí ṣùṣe kú bó lọ bẹ́ ṣe bẹ́ṣu tó kú wọ́n ti ń wádìí wọ́n ti ń ṣèwádìí ọ̀rọ̀ náà ẹ káàárọ̀ wọ́n ti ń ṣèwádìí ọ̀rọ̀ náà léè tó sì dùn mọ́ wa nínú pé gbogbo iléeṣẹ́ ọlọ́pàá látòkè délẹ̀ Ọlọ́run ọba kò ní jẹ́ kó tán fún yín o Ọlọ́run ọba wa dúró tì yín o látòrí ẹni tó jẹ́ ọ̀gá ọlọ́pàá pákọ́tá Ọlọ́run ọba wa kọ́ yín máa sí yọ́mọ bá wa dúró tì yín wọ́n yìí tí ẹ fẹ́ gbọ́ tí gbogbo táwọn èèyàn bá ti pariwo nǹkan síta lórí social media báyìí wọ́n ti take over nǹkan yẹn inú wa dùn sí gbèsè yẹn tó yìí lórí Prince Múyìwá Adéjọbí ọmọ ọba Lówù èyí náà inú wa dùn ẹ ń ṣiṣẹ́ takuntakun ẹ capable ààyè tẹ́ wà yẹn ẹ capable lórí ààyè wọ́n ti sáré reheart wọ́n ti kọ article wọ́n ti ìwé ti jáde so news ti jáde ẹ̀ka wọ́n rí kan tó yàn yín sí PRO ẹ̀ka kò ní bàjẹ́ fún yín o Prince Múyìwá Adéjọbí kò ní bàjẹ́ fún yín ẹ máa ga sí ni ẹ ní jáwálẹ̀ la ẹ ní rogun àkóbá lẹ́nu iṣẹ́ náà o gbogbo ẹ̀yin tẹ́ ń ṣiṣẹ́ takuntakun níbi iṣẹ́ ọlọ́pàá tẹ́ ń fọkàn kan ṣe yàtọ̀ sí àwọn ẹni bí tó yẹ pé di ìbàjẹ́ náà ti ń jẹ níbi iṣẹ́ ọlọ́pàá ẹ̀yin tẹ́ ń fọkàn kan ṣiṣẹ́ ọlọ́pàá ẹ ní jáwọ́ láéláé ẹ dẹ́ tọ́ yín gbà ẹ sì ní rogun àkóbá pẹ̀lú ògo torí pé inú mi dùn bí mo ṣe rí ọ̀rọ̀ kéèsì Quadri tí mo rí nínú news pé àwọn iléeṣẹ́ ọlọ́pàá láti federal wọ́n ti bẹ̀rẹ̀ ìwádìí wọ́n ti gba kéèsì yẹn kó lọ́wọ́ àwọn dọ̀bọ̀dì yẹsà tá ń ṣe kéèsì yọ̀bọ̀yọ̀bọ̀ àwọn dọ̀bọ̀dì yẹsà àwọn dọ̀bọ̀dì yẹsà tá ń ṣe kéèsì yẹn yọ̀bọ̀yọ̀bọ̀ so torí pé ọ̀nà tí Quadri náà gbà kú ọ̀nà tá àgbà rí Quadri mọ́ ọ̀nà tó dùn wá jọjọ ni odidi ọmọ láì sẹ́ran tẹ́ran èèyàn gan bá sọnù á wá tẹ́ran bá sọnù á máa wá talkless of human being odidi ẹ̀mí sí wọ́n pa ni sókú fúnra rẹ̀ ni sọ bọ́ omi ni kí náà fi pa sí wọ́n fọ̀ nǹkan mọ́ lórí ni wọ́n du lọ́rùn ni wọ́n rì mọ́lẹ̀ láàyè ni a fẹ́ mọ̀ gbogbo àwọn tó bá símọ́ lórí ẹ bá wa pàréèdì wọn ẹ pàréèdì wọn báwo láti rí gbọ́ láti gbọ́ rò pé bóyá èèyàn kan pa odidi ọmọ táwa fọwọ́ra lórí táwa jọ lọ bẹ́ẹ̀ nítorí pé ó jẹ́ pásọ̀ láfi filẹ̀ láàfin ní sọ lórí ẹ̀ torí pé Quadri jẹ́ mùsùlùmí pásọ̀ pa Quadri so sẹ́yìn láwa ẹ dákun justice must be prevail in our society ẹjá máa wọ́nà tí ìdájọ́ òdodo ọmọ gbà wáyé láwùjọ wa ìyí ni ó jẹ́ kí a lè sùn ká lè forí lé oṣù ká nígbà tí nǹkan bá ń ṣẹlẹ̀ láwùjọ tá a bá ti rí ìdájọ́ òdodo gbà gbogbo àwa yòókù wa ṣèfo ẹni tó lódìdí èèyàn lénìí tí ọ̀rẹ́ nìkan kankan challenge ẹ̀ tó bá dọ̀la yóò lo 100 èèyàn o ó máa lo 100 èèyàn o ó máa lo 100 èèyàn ọdún tá a sì wà ń bẹ̀ yìí ọdún oríire ni ọdún ẹ̀san sí ni ọdún tá a wà 2025 yìí ọdún oríire ni ọdún ẹ̀san ni ẹ wo àṣírí bó ṣe ń tú ẹ̀yin náà ẹ wo àṣírí bó ṣe ń tú ẹ wo àṣírí àwọn pásọ̀ àṣírí àfáà àbí ṣe ń tú àṣírí pásọ̀ ń tú àṣírí àfáà ń tú àṣírí babaláwo ń tú ọdún ẹ̀san ni o ọdún oríire sì ní fẹ́ni tí bá ń ṣe dáadáa inú àwẹ̀ la wá wà yìí ẹ jẹ́ á ṣe dáadáa o à ń ṣe free iftar food à ń fún àwọn èèyàn ní oúnjẹ nínú àwẹ̀ yìí àwọn 100 èèyàn la pín oúnjẹ fún ní last week ẹni tó bá fẹ́ support foundation wa Sujaif foundation Sujaif lórúkọ foundation wa ìwọ tó bá fẹ́ support foundation wa o lè support by donating any amount into our foundation Sujaif lórúkọ foundation náà Jaiz Bank ní bank account ti foundation lò so 0019195999 0019195999 Jaiz Bank Sujaif ló máa gbé wá ní foundation's account ẹni tó bá fẹ́ support 100 atún ní package fún 100
ṣùgbọ́n àti ìyíntánilẹ̀ kò pọ̀ mọ́. A ní 2 bags of rice, a dẹ̀ ní 1 bag of beans, so at least a sì tún ní bí almost 4 bag of rice, 4 bag of rice, 1 bag of beans, a ní díẹ̀ sí, a sì ní 2 bags of gàrí, àti ní sẹ̀mó ńlẹ̀ torí pé sẹ̀mó, ráìsì, ẹ̀wà, spag, a sì ní 4 packs of spag, a ní díẹ̀, a ní spag kan, spag wá kẹyọ kan ńlẹ̀. So ẹni tó bá fẹ́ dá sí ó tún kù torí pé mẹ́wàá lọ́nà mẹ́ta la fẹ́ ṣe, àti pé mẹ́wàá àkọ́kọ́ ó kù mẹ́wàá kejì torí pé ààwẹ̀ tá ń gbà yìí mẹ́wàá lọ́nà mẹ́ta ni, mẹ́wàá àkọ́kọ́ ti parí lánàá, ó ti kù mẹ́wàá kejì, nínú mẹ́wàá kejì tí à ń gbà lọ yìí òun la tó ti fẹ́ pín another oúnjẹ fún àwọn less privilege, àwọn tó kù díẹ̀ ká tó fún láwùjọ, àwọn opó ni, àwọn tí jíjẹ mímu wọn ò rọrùn láwùjọ. Ẹ ń bá orí platform wa ẹ máa rí bá a ṣe pín fún àwọn èèyàn, kì í ṣe family wa la kó fún, àwọn èèyàn náà la pín fún. Ẹni ó bá wù tó bá fẹ́ support tí wọn náà fẹ́ fi májé, ó fẹ́ fi ṣàdúrà fún bàbá rẹ ni, fún màmá rẹ ni, àwọn òbí àwọn òkú ọ̀run ni, ó sì fẹ́ ṣe sàárà yẹn, ó lè ṣe sàárà, ìwọ náà lè donate láti jẹ́ kó jẹ́ sàárà fún ọ, kọ́nà rẹ ó lè bá a máa là sí, kó lè máa rà àánú gbà torí pé sàárà tí yẹn bá ṣe nínú àwẹ̀ yìí ìlọ́po ni o, ó dẹ̀ jẹ́ sàárà tí máa tètè gbà. Sàárà tí yẹn bá ṣe nínú àwẹ̀ yìí kéèyàn tó yẹ tó wá fún aláwẹ̀ lóúnjẹ, ó jẹ́ sàárà kan tó tètè máa ń gbà. Ẹ lè donate láti fi sàárà fún bàbá àti màmá yẹn, ẹ lè donate fún wa láti fi sàárà fúnra yẹn, kọ́nà yín ó lè bá a máa là dáadáa. So tẹ́ ẹ bá fẹ́ donate, Jaiz Bank ní foundations account 00 19 19 59 99 00 19 19 59 99 Sujaif lórúkọ foundation tó máa gbé wá fún yín. Ẹ donate sí any amount, níta ẹ bá donate á fi ra tó bá ká. Tó bá dẹ̀ pé ẹ fẹ́ gbé oúnjẹ fún wa ní irú bá ṣe ní ìdí 4 bags of rice, àti ní inú àwọn rice tá pín kù, rice wá kù 2 bags, ẹ̀wà wá kù 1 bag, àti ẹni gààrí ńlẹ̀ mà, a ní sẹ̀mó wá kù 4 bags out of 5 bags, ó kù a ní ìdí sẹ̀mó kan sí, sẹ̀mó 1 bag sí, a sì ní ìdí spagi bíi 4 sí, a ní ìdí gààrí àpò 2 sí, a ní ìdí ẹ̀wà àpò kan sí, a sì ní ìdí ráìsì 4 bags. Ìtọ́lọ́mbà tẹ́ ẹ bá ní ká wá kó ráìsì á wà, tọ́jú ẹbí wà náà ni á wà, bọ́jẹ́ gààrí lẹ́ni á wá gbà á wà, bó sì jẹ́ pé owó náà lẹ fẹ́ donate sínú àkáǹtì pé ká lọ fi rà á fàmàríhàbà, kò sí lè tí ọ̀dà níbẹ̀, kò sí lè tí ọ̀dà nínú mẹ́wàá tó tún kù yìí. So torí pé ìbẹ̀rẹ̀ Ramadan náà àforíjì ni, àárín Ramadan náà ìkẹyìn ìgẹ̀ni, ìgbẹ̀yìn Ramadan àṣẹrù dọ́mọ. Ó ní pé first 10 of Ramadan ó ní ó jẹ́ ìkẹ́, second 10 àforíjìn, last 10 ó jẹ́ àlìjánná. So mẹ́ta tá a pín àwẹ̀ sí nìyẹn, first 10, second 10, third 10. First 10 láàrin first 10 a ti pín oúnjẹ fún èèyàn 100 kan, láàrin second 10 a tún fẹ́ pín oúnjẹ fún èèyàn 100 kan, third 10 a tún fẹ́ pín fún èèyàn 100 kan. Ṣùgbọ́n a ti pín èèyàn 100 kan ní first 10 ní last week, second 10 láwa yìí a ti mú second 10 látẹ̀ní, mẹ́wàá kejì a ti mú lénìí, a tún fẹ́ pín 100 kan. So 100 kan ti mẹ́wàá kejì ohun tá a ní èdè kò tí ì tó ẹ̀yin náà lè support ẹni àkòsíye tó kéré, o lè fi ṣe sàárà fúnra rẹ nítorí bá support èyí nítorí bá fi kalẹ̀ tó fi support wa, o lè fi ṣe sàárà fáwọn òbí rẹ méjèèjì, o lè fi ṣe sàárà fún àwọn òbí rẹ kan, o lè wọ́gá lè fi ṣe sàárà fúnra rẹ pé Ọlọ́run ní tí mo donate yìí o jẹ́ kọ́ náà mi ó máa la o, má jẹ́ èyàn á máa ṣe sàárà, má jẹ́ kí n rí bí àwọn tí mo fẹ́ fún ní nǹkan yìí bọ́n ṣe rí, má jẹ́ kí mi náà rí bẹ́ẹ̀. Sàárà kan bẹ, sàárà má jẹ́ rí bó ṣe rí, torí pé àwọn tí ń gbà lọ́wọ́ èèyàn ìwọ ò ní fẹ́ káyé rí orí bí ayé wọn ṣe rí. Èèyàn wa máa ṣe sàárà yẹn, sàárà má jẹ́ kí n rí bó ṣe rí, sàárà má jẹ́ kí n wá sẹ́yìn mọ́, jẹ́ kó orí mi ó máa pọ̀ sí ni èèyàn máa ṣe o. Sàárà téèyàn bá ṣe nínú àwẹ̀ yìí ó lóore gan o, ó dẹ̀ máa ń rìn ju sàárà téèyàn bá ṣe ní any other month lọ, torí pé ní oṣù táwa yìí oṣù gbígbàdúrà ni o. Ẹni sàárà téèyàn bá ṣe ń bẹ̀ kò sí bí ó ṣe ní gbà o, kò sí bí ó ṣe ní gbà o. Ọlọ́run yóò máa gbàdúrà wa o, Ọlọ́run máa ṣe dáadáa fún wa, Ọlọ́run máa dúró tì wá.
àní kánjú kú o àní kún kéke o àwọn tá burú ṣẹlẹ̀ sí Ọlọ́run bá wa rọ̀ wọ́n lọ́kàn o bá wa forí rọ́pò fún wọn o Quadri Ọlọ́run dákun jẹ́ ìdájọ́ òdodo tá a fẹ́ kó rí gbà Ọlọ́run jẹ́ orí gbà o ọba afọ àtijọ́ Ọlọ́run ò ní dórí ipò Ọlọ́run ní jẹ́ dórí ipò náà máa o ọba afọ àtijọ́ tí ń terrorize tí ń jayé ìjẹkújẹ ayé tànà bí Ọlọ́run ọba ọjẹ ayé tí Jésù ọjẹ ayé tànà bí Muhammad ọjẹ tí ń fọlá jiyọ Ọlọ́run ní jẹ́ kó dórí ipò náà máa o ò ní débẹ̀ máa o àwọn ẹni eré Ọlọ́run ọba ó máa bá wa gbé sórí ipò náà Ọlọ́run ọba yóò bá wa yan èèyàn gidi sórí ipò náà nílùú Ifọ̀ yóò bá wa yan ẹni eré sórí ipò náà nílùú Ifọ̀ àwọn ẹni bí ẹni ebú ẹni tí ó bá lù jẹ́ Ọlọ́run ní jẹ́ kó dórí ipò náà mọ̀ nílùú Ifọ̀ o yóò la kún yóò la fàyà kún ẹ̀yin ará Ifọ̀ tẹ́ bá ti mú tẹ́ bá ti yan ọba tuntun tẹ́ bá ti mọ́jọ́ oyè ẹ fi ìwé pè mí o ẹ fi gbọ́dọ̀ má wá o àjọ wa jẹ oyè yẹn náà ni àjọ wa jójó oyè ni àjọ wa ṣàdúrà ń bẹ ni pẹ̀lú ògo Ọlọ́run assalamu alaikum warahmatullahi wabarakatuh.